Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́, inú mi máa ń dùn tí bá kàn sọ pé jẹ́ kí n wá sí ilé ìdáná mi kémi náà kí n ṣe kí n ṣe oúnjẹ abínibí wa. Àmàlà Láfún ni mo mú wá fún nílé mi. And by the way, tó bá ti subscribe sí channel mi, tó bá ti darapọ̀ mọ́ mi, kí ló ń wait for? Please click that subscription button kó tètè darapọ̀ mọ́ fans mi man, because oríṣiríṣi oúnjẹ la máa ń create ní bíbáyìí, àwọn oúnjẹ tó ṣara lóore. Àmàlà Láfún bí mo yẹ sọ, òun ni mo gbé wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń struggle láti ṣe Àmàlà Láfún. Jẹ́ pé at the long run ó máa dògì ni, at the long run kò ní jiná and all that. So àwọn process ẹ̀ kò ń ṣe oúnjẹ tó pẹ́, àmọ́ ó gba calculation láti lè sè dáadáa. Ní báyìí omi mi ti hó dáadáa, tẹ́ bá ń gbọ́ whistle kettle yẹn ó ti hó. Màá wá dà sínú pot kékeré yìí. Àmàlà Láfún nǹkan tí mo fi like ni pé ẹ lè tẹ́ gan nínú ike. Ṣé rí pé mi ò fi iná sí ibi báyìí, omi ti hó, ṣé ti rí. So ní báyìí a máa tètè ni. Àmàlà Láfún ò kì í pẹ́. Ẹ gbé mi ìgbé kaná, omi híhó nìkan la fẹ́. Quantity Àmàlà Láfún tẹ́ bá fẹ́ rò náà ló máa determine omi tẹ́ bá fi sí. Ẹ wá máa rọra dà sí. Ẹ wá máa yí kíákíá. Ẹ máa yí kíákíá. Ẹ máa yí kíákíá. Ṣé ti rí? Ẹ máa yí kíákíá. Àmàlà Láfún ṣe ń rí nìyẹn. Ẹ wá fọwọ́ sí. Ẹ rí pé mi ò fi sórí iná o. Orí iná kọ́ ló ti ń yí Àmàlà Láfún. Reason tí mo ṣe ń fast láti rò ni pé ìtì omi yẹn ló ń tẹ Àmàlà Láfún wa, ló ń rò. Ṣóyé yín? Ẹ tún dà sí láti lè avoid kókó nínú ẹ̀. Ẹ ti rí, kò sí kíní. By the way, àwọn Abẹ́òkúta ló máa ń jẹ Láfún. Ṣé mo gbà? Ṣé mo gbà? Ẹ̀yin ará mi ní Abẹ́òkúta. So ẹ máa yí mọ́ ní. Ìtì ẹ má mind pé àkílélẹ̀. Ó dẹ̀ máa ń dìde mọ́yàn lọ́wọ́. Ẹ ti rí bóyá ń dìde. So ẹ máa fẹ́ pot yín dáadáa. If possible, ẹ jókòó, ẹ fà mọ́ra. Tó bá pé large quantity mo fẹ́ sè, ẹ tún ara bomi tíntìní. Tíntìní ni o. Torí Láfún ò like kí láti lè mọ̀ pé ó ti ń dìde mọ́ mi lọ́wọ́, so màá tún fẹ́ fi tẹ̀. Heat nìkan ni Láfún need. Kò nídìí pé à ń gbé kaná, à ń sè, à ń cover. Ó tán. So tẹ́ bá rí pé àwọn powder yẹn ṣì wà ń bẹ̀, kò dẹ̀ tí ì múrọ̀ dáadáa bó ti le jù, ẹ tún máa ta omi sí. Ẹ rí pé omi díẹ̀ mo rọra ń fi sí. Ní báyìí mo lè wà so sure pé kò ní kókó nínú, so mo máa tún sún mọ́ra. The good aspect of Láfún is that ẹ lè tẹ́ nú ike, ẹ lè tẹ́ bí ẹ̀bà, àmọ́ ẹ máa ní láti fast. Ó máa ń gba calculation láti lè máa lami àti pé láti lè jiná dáadáa. Tí Láfún yóò bá jiná, ó máa yà yín nígbẹ̀ẹ́. Ó máa jẹ́ kí ẹ lọ máa toilet. Tó ẹ̀ lẹ́ ṣe máa rẹ́ lómi tó máa ní Láfún yìí o, tí bá jẹ Láfún, ó máa ń jẹ́ in toilet ni. And nǹkan tí mo tún fi like ẹ̀ ni pé kò sígbà tí ẹ lè add èlùbọ́ ẹ̀ mọ́, provided pé ẹ lè yí mọ́ra dáadáa. Ṣé rí pé mo rọra ń tẹ̀? Ẹ má mind pé kìíní máa kúná, ó máa múrọ̀. Ẹ ti rí, ẹ máa rọra máa fà mọ́ra wọn. Wọ́n ṣe ń tẹ Láfún lélẹ̀, bó dẹ̀dẹ̀ a máa ń rò ní ọ̀dà kan ń rò náà ni, àbí títẹ̀lé mi máa ń sọ torí a máa ń tẹ̀. Ní tèmi mi máa ń fi pé à ń ṣe bí ẹ̀bà ni, so kò sí ẹni àní-àní bẹ́ẹ̀. Tó bá fi pé Láfún yẹn ó yí jù, àbí tọ̀dọ̀ mẹ́rin bó ṣe lẹ̀, omi ìbáwọ́ mo ń fomi ìbáwọ́ yẹn o. Ẹ má fi omi tútù sí o. Tẹ́ bá rí pé ó le, ẹ má add omi tútù. Omi yín gbọ́dọ̀ gbóná. Ẹ rí pé eruku omi mi gan ó ṣì ń yọ. Ẹ ti rí, omi yín gbọ́dọ̀ gbóná. Tẹ́ máa fi Láfún yẹn, ẹ máa fi rọra tẹ̀ díẹ̀díẹ̀. Ẹ dẹ̀ má yẹ omi púpọ̀ nítorí Láfún máa ń tètè lami. Wọ́n tún wọ̀n sí ni bíntín báyìí ni. Èmi ò like kí Láfún mi máa le. So if possible, ẹ má paná di omi yín. But èmi paná di omi tèmi, but I was so sure pé ó overhold dáadáa. So ẹ jẹ́ kó mi Láfún yín kó ṣe kí ni kó hó kẹ̀dẹ̀ tẹ́ níbi tí ẹ mọ̀ pé ọmọ orogun àti ike àbí pọ́ọ̀tù ní máa jà. Láfún wa bá ready. That's how to prepare Láfún. Ẹ̀yin ará mi ní Abẹ́òkúta, ṣé mo gbà? Correct. Yes, so a máa kọ́ Láfún wa. Tẹ́ bá tẹ̀lé ìlànà tí èmi Alase Nimi gbà tí mo fi yín yàn, ẹ lè go wrong.
that's it. Tó bá le o mo lè sọ fún yín tẹ́ bá rí pé ó jì le ẹ tí a omi sí. Ta ló sọ pé kò pọ̀ pa OPP ó pọ̀ pa OPP ó pọ̀ gan láfúrè. Ẹ̀yin ará mi kí ni ìwọ láì kó máa fi jẹ láfún? Ọbẹ̀ ata dídín wọ́n máa fi ń jẹ láfún. Ọbẹ̀ ata dídín wọ́n fi ń jẹ láfún. Ọbẹ̀ ẹlá wọ́n fi ń jẹ, kò sọ́bẹ̀ tí wọ́n kì í fi ń jẹ láfún. Ewédú pàápàá ó ń lọ ní sòsè. Mo lérò pé o kọ́ 1 or 2 method bó ṣe máa ń ro láfún. Very simple and short recipe. Ire o, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ mi, ọjọ́ àlùbáríkà. Mistura loves you.